orúkọ tèmi ni ọmọọba Àbáyọ̀mí Òkìkíọlá Johnson Ọ̀dẹ́nìràn, olú ọmọ Àgbẹ̀kọ̀yà worldwide. Ṣe rí ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà jẹ́ ẹgbẹ́ ajìjàǹgbara fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire lápapọ̀. Ó jẹ́ ẹgbẹ́ àwọn baba ńlá wa tí ẹnikẹ́ni ò lè fọwọ́ rọ́ sẹ́yìn. Tá a bá ń sọ̀rọ̀ nípa human rights, ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọdún 1938, tí ó sì jẹ́ pé ìkan nínú àwọn ọmọ orílẹ̀-èdè Odùduwà, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé a lè fi yangàn tí a mọ̀ sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ pẹ̀lú àwọn tó ṣe agbátẹrù rẹ̀. Ó jẹ́ ẹgbẹ́ ajìjàgbara, ó ní ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà wà fún. Ṣé rí ìbéèrè tẹ́ béèrè yẹn, ó jẹ́ ìbéèrè kan tó yẹ pé ó máa ń pa mí lẹ́rìn-ín, ó dẹ̀ máa ń kọ mí lóminú ní ìgbàkúùgbà tí n bá ṣalábàápàdé rẹ̀. Ọ̀nà tó fi ń pa mí lẹ́rìn-ín tó fi ń kọ mí lóminú ni pé ìjà ló dé lórí dòwe. Ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ọ̀kan ṣoṣo ni, ṣùgbọ́n àwọn kan tó ń lọ kóra wọn jọ tó ń pera wọn ní Àgbẹ̀kọ̀yà reform, Àgbẹ̀kọ̀yà fraternity, Àgbẹ̀kọ̀yà kínní kan. Ìjà ló dé lórí dòwe nítorí pé gbogbo wọn pátá ni kábíyèsí tó Ọlọ́run sì fi ṣe aláṣẹ àti olùdarí Àgbẹ̀kọ̀yà lénìí, ìyẹn ààrẹ Àrẹ̀mú Òkìkíọlá Kamorudeen, tó jẹ́ ààrẹ Àgbẹ̀kọ̀yà ní tilé toko all over, tí bàbá mi kábíyèsí Ọlọ́fin Àdìmúlà olórí aládé gbogbo sì mọ̀ sí tó sì fi òǹtẹ̀ lù. Ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà kì í ṣe ẹgbẹ́ tí onírú máa sọ pé tòun lélẹ̀. Téèyàn bá bímọ tó pọ̀, ó di dandan kí kálukú kó lọ sí ìletò kan tàbí ìkejì láti forúkọ yẹn yangàn. Ó ní mo kà kún àwọn tó ń lọ pera wọn ní Àgbẹ̀kọ̀yà reform, Àgbẹ̀kọ̀yà fraternity àti Àgbẹ̀kọ̀yà kìíní kan. Ṣùgbọ́n Àgbẹ̀kọ̀yà tí a mọ̀ láti àjọ tí aláyé ti dáyé ní Àgbẹ̀kọ̀yà Farmers Association and Society of Nigeria, tí ó sì jẹ́ pé ọ̀kan ṣoṣo ní adarí wọn káfàtà, ó ní kábíyèsí ààrẹ Kamorudeen Àrẹ̀mú Òkìkíọlá. Kábíyèsí Ọlọ́fin Àdìmúlà olórí aládé gbogbo, kábíyèsí rẹ̀ o Aláàfin of Ọ̀yọ́, kábíyèsí Àwùjalẹ̀, kábíyèsí Ẹlẹ́gbàá of Ẹ̀gbá, kábíyèsí ọba Benin. Mo ṣèbà gbogbo ládéládé fún ti fẹ́ sọ yìí, tí mo fẹ́ sọ ẹ má jẹ́ kó hun mí, nítorí pé kí ni yeye ọmọ ní gbọmọ, ẹ gbà mí ni. Mo júbà gbogbo ládéládé gbogbo. Èmi mọ̀ kíní kan dájú yí pé pẹ̀lú orúkọ wọn kábíyèsí tí mo dárúkọ yẹn, mo fi orúkọ wọn sọ pé ọmọ àlè Yorùbá ló máa ní kí Yorùbá má pín, kó má dá dúró, nítorí pé kí ni ìyà yìí tó. Wọ́n ní òòṣà bó o lè gbè mí, ṣe mí bó o ṣe bá mi. Torí orílẹ̀-èdè Nàìjíríà tó dá gbogbo wa pọ̀, tí ò bá lè gbè wá, kí kálukú kọ́lọ́múdọ́mù ìyá ẹ̀ gbé, káwùsá lọ láàyè wọn, kí Ìgbò lọ láàyè wọn, kí Yorùbá dá dúró. Ohun tẹ́mi rí sí èrè àbẹ̀yẹn nìyẹn. A ju 50 million lọ. Ìlú mi ó wà ní Europe tí ò tó 50 million. Wọ́n dá ń ṣe ìletò wọn bó ṣe wù wọ́n, Ọlọ́run dẹ̀ gbà fún wọn. So kí ló wá ní pé káà náà má lè tó ìletò wa. Elédùà ó dẹ̀ bá wa lọ́wọ́ sí. Odùduwà ọba mi àtẹ̀wọ̀n rọ̀, á lọ́wọ́ sí, kò lè padà lẹ́yìn wa. So ó jẹ́ bó ṣe jẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, ọmọ akínni wá akí ọ̀dẹ̀ gbọ́dọ̀ ṣojo. Lórúkọ kábíyèsí ààrẹ Kamorudeen Òkìkíọlá Àgbẹ̀kọ̀yà, awo bẹ̀rù ohunkóhun. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo ọmọ káàárọ̀ oòjíire ló mọ̀ pé akọni, àwọn akọni ọmọ ló wà nínú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. Akọni àwọn ajìjàngbara ló wà nínú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. Wọ́n pọ̀ ìyá ni,
wọ́n ní àgbẹ̀ ó kọ̀yà nígbà táwọn kan dé tán fẹ́ máa fọwọ́ lálẹ̀ fún wa àwọn bàbá wa dìde lọ́tún lósì wọ́n sọ pé irọ́ kò ní ṣeé ṣe ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ kò ní ṣeé ṣe nípa ọ̀rọ̀ tẹ́ ń béèrè lọ́wọ́ mi àwọn kan náà ti béèrè lọ́wọ́ mi kan ní àwọn Àgbẹ̀kọ̀yà nípa òun ò sọ́pọ́ọ̀tì ohun tí Sunday Igboho fẹ́ ṣe kankan rárá o ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀ rárá torí nígbà tọ́rọ̀ náà jáde mo pè mo dẹ̀ béèrè kí ló dé ọ̀rọ̀ tó wá jẹ jáde ní pé àwọn kan náà lọ team up tó pera wọn ní Àgbẹ̀kọ̀yà Sunday Igboho ó jẹ́ èèyàn kan gbòógì tí Ọlọ́run ọba mi ń gbà fún Ọlọ́run sì máa gbà fún títí láéláé ni kò lẹ́gbẹ́ kankan tó ń ṣe kò bẹ́gbẹ́ kankan ṣe kò dẹ̀ bẹ́gbẹ́ kankan ṣọ̀tá gbogbo ẹgbẹ́ ló kó mọ́ra ṣùgbọ́n àwọn kan ló kóra wọn lọ pé ókè o pẹ̀lú nǹkan tí wọ́n gbọ́ pé Sunday Igboho fẹ́ ṣe pé kí Yorùbá kó jìjàgbara ẹ̀ náà pé àwọn fẹ́ fún ní support náà pera wọn ní Àgbẹ̀kọ̀yà ṣùgbọ́n wọ́n ní ẹni tó mojú òògùn ló máa ń pa bìnírè ọ̀nà kan tí mo mọ̀ ẹ́ pé ẹ̀gbọ́n mi ni Sunday Igboho aṣíwájú ló jẹ́ tí mo mọ̀ pé wọ́n ti ṣe mistake díẹ̀ ni pé ó yẹ kí wọ́n wá béèrè pé ìgbà wo náà rẹ́gísítà Àgbẹ̀kọ̀yà táwọn ń darí tó ń tukọ̀ Àgbẹ̀kọ̀yà tí ààrẹ Kamorudeen bàbá wa Àrẹ̀mú Òkìkíọlá tó ń darí ó jẹ́ lè tó yẹ pé àwọn ìwà rẹ̀ fà mẹ́fẹ̀ẹ̀fà tó di Àgbẹ̀kọ̀yà mú láti ìpilẹ̀ṣẹ̀ tó sì ń tukọ̀ tí Pàjẹ́ Polóògùn sì ń darí wọn títí dọ̀la òun là ń pè ní Pàjẹ́ Polóògùn ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ Pàjẹ́ Polóògùn tá à ń sọ̀rọ̀ ń pẹ̀ ó ti tó jìjàgbara nínú ohun tí a ló fẹ́ dìde yìí wọ́n ní ta ní jẹ́ ọmọ akọ́ra wá pààyàn ń wájú ọmọ akúyányán Pàjẹ́ Polóògùn ti tó ránṣẹ́ dó àwọn ò kí ń dédé jà Àgbẹ̀kọ̀yà kí ń dédé jà ṣùgbọ́n tó bá tí ọwọ́ wà lẹ́nu ó di dandan ká gé wọn jẹ Àgbẹ̀kọ̀yà ń dédé bínú a wà láti pé ká kọ̀yà fún ọmọ káàárọ̀ òjìrè ọmọ Yorùbá ni so yálà pé Yorùbá sì wà lára Nàìjíríà yálà pé Yorùbá ò sí lára Nàìjíríà mọ́ Àgbẹ̀kọ̀yà ohun tí wọ́n wà fún ni pé kán dáàbò bò gbogbo ọmọ Yorùbá nílé lóko gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tó wà lókè òkun pátá kò síbi tí ọwọ́ jẹrin òde gbogbo wọn pátá ní ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ń make sure pé wọ́n dáàbò bò wọ́n sì ń ṣàdúrà pé kílẹ̀ Yorùbá kó gbòmìnira kílẹ̀ Yorùbá kí ohun ọ̀tun kó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ kí ọmọ káàárọ̀ òjìrè kí ohun ọ̀tun kó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ohun tí Àgbẹ̀kọ̀yà dálé lórí nìyí àwọn òkàn kì í dédé jà àbí pé à ń jàjà bribe kéré à ń jàjà gbalẹ̀ à ń dáàbò ààbò ní Àgbẹ̀kọ̀yà wà fún wípé kán ṣe lé kán ṣe òde ohun tí wọ́n dálé lórí nìyí àmọ́ tèmi ní pé ìwọ́de la pè é lábẹ́ òfin tí United Nations gbé sílẹ̀ gbogbo apáta la lẹ́tọ̀ọ́ sí láti fi ẹ̀hónú wa hàn láti ṣèwọ́de lórí ohun tí a fẹ́ àbí ohun tí a kò fẹ́ kò sí ohun tó fún orílẹ̀-èdè kan tàbí kejì ní oore ọ̀fẹ́ láti sọ pé àwọn tó ń ṣèwọ́de wọ́n mú wọn ní papámọ́ra àbí wọ́n arrest wọn mo dẹ̀ tún wá advice àwọn tó fẹ́ ṣèwọ́de náà gẹ́gẹ́ bí àwọn ọmọ káàárọ̀ òjìrè ọmọlúàbí ẹ má jẹ́ ká fi jalè ẹ má dẹ̀ jẹ́ ká fi pa gbogbo ẹ̀ṣọ́ aláàbò kankan lára tí wọn ò bá ti nawọ́ ìjà wá ẹ má gbé ọwọ́ ìjà dìde ẹ má jẹ́ kó di ohun jàgídíjàgan a fẹ́ kí wọ́n mọ̀ kí United Nations mọ̀ kí gbogbo àgbáyé mọ̀ pé ó tó gẹ́ àfi kí ọlọ́múdọ́mù yẹ ìgbé Yorùbá fẹ́ dá dúró ohun tá à ń ṣèwọ́de lórí ni ẹ jẹ́ kó jẹ́ wọ́ọ́rọ́wọ́ ṣùgbọ́n gbogbo àwọn tó bá máa jáde náà àti gbogbo àwọn tó bá máa ṣíwájú náà ẹ jẹ́ kí ohun àgbà kó jẹ́ kí ni kó jẹ́ kókó lára wa kó dẹ̀ jẹ́ kókó nínú wa
ó ti yé yín ohun àgbà ohun àmúlò àwọn baba ńlá wa ṣùgbọ́n ẹ má jẹ́ ká fi ṣe jàgídíjàgan à ń yọ àdá yọ ọ̀bẹ yọ̀kan ẹ má jẹ́ kó débẹ̀ ẹ ṣe ìwọ́de ní gbogbo advanced country ohun tí a mọ̀ ní pé tí wọ́n bá fẹ́ ṣe ìwọ́de ẹ̀tọ́ ẹni tó wà ní ìjọba ni pé kó pàṣẹ fún wọn ẹ̀ṣọ́ aláàbò láti dáàbò bò wọ́n pé kó má lè sí wàhálà kó má lè sí ogun. Mo mọ ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà náà mọ òfin tó dé ó mọ òfin tí UN gbé kalẹ̀ fún ìwọ́de wọ́ọ́rọ́wọ́ kò sí ààrẹ orílẹ̀-èdè ìlú kankan tí wọ́n fi àyè gbà láti pé kán mú arrest àwọn tó jẹ́ kó ń ṣèwọ́de lábẹ́ ìwọ́de wọ́ọ́rọ́wọ́ láti fi ẹ̀hónú hàn. Mo dẹ̀ rọ gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn odi wípé ohun tó wà ńlẹ̀ yìí àjọmọ wa ni àjọṣe wa ni ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ilẹ̀ Yorùbá kò ní dàrú orílẹ̀-èdè Odùduwà kò ní túká ọmọlúàbí láti jẹ́ láti ìbẹ̀rẹ̀ ẹ jẹ́ ká mú ìwà ọmọlúàbí ẹ jẹ́ ká mú lò ẹ dẹ̀ jẹ́ kí ohun gbogbo tá a máa ṣe ká ṣe pẹ̀lú òfin àti ìlànà tó wà nílẹ̀ tí wọn ò bá ti gbé ọwọ́ ìjà wá bá yín ẹ má jà ẹ má sọ̀rọ̀ ogun. Mo wá rọ gbogbo ẹ̀yin olóṣèlú wa pátá ní ilẹ̀ káàárọ̀ oòjíire ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ àtẹ̀yin tẹ́ ti kó lórí oyè ẹ má gbàbọ̀dè ẹ má ja ọmọ àlè ẹ má gbàbọ̀dè fún wa torí lẹ́nu lọ́lọ́ yìí àmọ́ ipa tẹ́ kó lórí Àmọ̀tẹ́kùn àfẹ́kẹ́ gbàbọ̀dè fún wa ohun tí ó wà ńlẹ̀ ìjàgbara ẹ̀ tó wà ńlẹ̀ àjọmọ gbogbo wa ni wọ́n ní àjèjì ọwọ́ kan ìpẹ́rù dórí ọmọ ní òdẹ̀ ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíì ẹ má gbàbọ̀dè ẹ jẹ́ kó lọ wọ́rọ́wọ́ ẹ má jẹ́ kí ó torí yín bàjẹ́ àmọ̀ràn tèmi nìyí fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Orúkọ tèmi ni ọmọọba Àbáyọ̀mí Òkìkíọlá Johnson Ọ̀dẹ́níran olú ọmọ Àgbẹ̀kọ̀yà worldwide mo gbà ládùúrà wípé àjùwà ṣe o.